a máa ń yọ jákà láti lè fi tún gbogbo àwọn àṣìṣe tá a ṣe nínú àwẹ̀ tí ò yẹ ká ṣe, a máa fi ń correct ẹ̀ ni. bí jákà bá ti ń ṣiṣẹ́ ń pé ó fọ̀ wá mọ́, yóò máa jẹ oúnjẹ fún àwọn tí ó kù díẹ̀ fún kí kó tó, ọlọ́run kó má tó àṣírí ẹnì kọ̀ọ̀kan wa. ǹjẹ́ a máa ń fọwọ́ bù, a máa ń fọwọ́ yọ, a kì í fọwọ́ bu jákà o, nítorí wípé Islam dé pẹ̀lú déédé, ó dé pẹ̀lú adil, ọwọ́ wa ó jura wọn lọ. tẹ́ bá wá ní a fẹ́ monetize zakatul fitr, kò lè dọ́gba, oúnjẹ yẹn náà la máa rà, ṣùgbọ́n àwọn condition wípé àyè táwa wà o, a lè rí èèyàn tá a gbóúnjẹ fún bí o, a lè rí èèyàn tá a gbé jákà fún o, ẹ wá wé èèyàn tí wọ́n máa monetize ẹ̀ fún yín, wọ́n bá yín calculate ẹ̀, ẹni ẹ lè máa send owó sí tí ó bá yín yanjú ẹ̀. ẹni tá a bá wá gbé jákà fún tí ò bá lówó lọ́wọ́, ẹja fowó sí fún. ṣebí wọ́n ló ní ládá, ṣebí wọ́n ló lẹ́san. on a neutral ground tí ò tẹ̀ sí àwẹ̀ gangan, ọ̀ràn yẹn ni fún wa láti máa ṣàánú ara wa. a'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim, alhamdulillah, wassalatu wassalam ala rasulillah, wa ala alihi wa sahbihi ahlillah. Adá ọpẹ́ fún Ọlọ́run, àtọ̀rọ̀ àlékún ìkẹ́ ìgẹ̀ tó pọ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, àti gbogbo àwọn sọ̀hábà Ànábì àtàwọn tabi'in àti gbogbo àwọn ìyàwó Ànábì, àwọn ará ilé rẹ̀. Ọlọ́run máa ṣàìbá yọ́nú sí gbogbo wọn, tó fi wá dórí gbogbo àwọn àfáà wa tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ wọn táwọn náà ti lọ sọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run máa ṣàìbá aṣàmójúkò láìfẹ́ ẹnìkọ̀ọ̀kan wọn. àwọn tó wá ṣẹ́kù láyé, iná mú mi mọ̀ lọ́wọ́ wọn, tá a sì máa mú lọ, tá a máa mú mi mọ̀ yẹn títí a fi kó lórí ilẹ̀. Ọlọ́run bá aṣàlékún dáadáa fẹ́nìkọ̀ọ̀kan tiwọn náà, bila hawla wala quwwata illa billah. ọmọ ìyá mi tí Ọlọ́run bá yọ̀ǹda àyè yìí fún, Adéyínká Àyìndé, Ọlọ́run má jẹ́ kí tiẹ̀ ṣòro, ó ti ń dáa fún, Ọlọ́run má jẹ́ ó wálẹ̀, Ọlọ́run bá fi láyà balẹ̀ jù báyìí lọ, Ọlọ́run má jẹ́ ó ṣì wí, Ọlọ́run má jẹ́ ó ṣì sọ. eléyìí tó ń gbé sórí afẹ́fẹ́ tó fi ń ṣe gbogbo àwa àlùmọ́ Ànábì ní àǹfààní, kọ́lọ́run jọ, kọ́lọ́run jẹ́ ó bá ń bi tó rere láyé àti lálùkìyámà, bila hawla wala quwwata illa billah. àwa náà tí à ń wí, kọ́lọ́run mọ́nú wa ládẹ́ o, kọ́lọ́run jáwa náà rí ládẹ́ ẹ̀gbà láyé, ká sì rí ládẹ́ ẹ̀gbà lálùkìyámà. ẹ̀yin náà tí ẹ sì jẹ́ olólùfẹ́ Adéyínká Àyìndé, tẹ́ ń farabalẹ̀ gbọ́, kódà gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá, gbogbo ẹ̀yin tẹ́ ń text wa, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàdúrà fún wa, gbogbo yín pátá, Ọlọ́run jó dáa fẹ́nìkọ̀ọ̀kan tí yín náà. àwọn ọmọ yín lójú ẹ̀mí yín báyìí, àwọn náà wọ́n máa gbé dáadáa ṣe inú ayé. Ọlá la ilaha illallah. èyí tó ti ń dáa fún yín kò ní jójú àjò rẹ̀yìn, èyí tó ń bẹ lọ́wọ́ bá láàrin, Ọlọ́run dá lóhùn gbogbo béèrè rẹ̀. alhamdulillah, ìfẹ́ ni o, wallahi ìfẹ́ ni o, kò sí ohun tá à ń sọ tẹ́ ẹ̀ gbọ́ rí, kò sí ohun tá à ń sọ jáde táwọn kan ò ti sọ rí, kódà àwọn kan sì tún ń sọ lọ́wọ́lọ́wọ́ tó tún dájú èyí táwọn ń sọ yìí lọ. ṣùgbọ́n àwọn àgbà bọ̀ wọ́n ní ojoojúmọ́ tá à ń jí láàrin èèyàn, ṣùgbọ́n ẹni tí èèyàn bá fẹ́, òun náà nìyẹn fẹ́ rí. gbogbo yín tẹ wá ń lò fẹ́ pẹ̀lú wa, Ọlọ́run bá lẹ̀ ń lò fẹ́ sí o, ọba tẹ wá ń lò fẹ́ sí yẹn, ọba náà yóò bá a san yín lẹ́san láyé àtàlùkìyámà. la hawla wala quwwata illa billah. mẹ́wàá gbẹ̀yìn Ramadan tí à ń pè wá sákèsí ẹ̀ pé àwọn iṣẹ́ tó pọ̀ ń bẹ láti ṣe. a ti sọ̀rọ̀ lórí Laylatul Qadr níwọ̀nba, a ti sọ̀rọ̀ nípa itikaf níwọ̀nba. ní òní inshallah a máa sọ̀rọ̀ nípa zakatul fitr. kí la ń pè ní zakatul fitr? lára iṣẹ́ tó wà ní mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan òun lélẹ́yìn náà. ṣẹ́rí alákọ̀ọ́kọ́ ni pé ihun tá à ń pè ní zakat, general name, òpó kan ni nínú òpó Islam. zakat taba ní buniyal Islam ala khams, shahadati an la ilaha illallah wa anna muhammadar rasulillah wa iqamis salah wa ita'iz zakah wa sawmi Ramadan wa hajjil bayt liman istata'a ilayhi sabil. so eléyìí ni àwọn òpó Islam márùn. wọ́n gbé Islam lórí àwọn òpó márùn yìí. òun alákọ̀ọ́kọ́ ni wípé a gbọ́dọ̀ mọ̀ dájú ká sì jẹ́rìí pé kò sọ́ba kan àyàfi Allah, ká sì mọ̀ dájú ká sì jẹ́rìí pé Ànábì Muhammad kò péré ẹ̀ lọ́lọ́run fún wa ńgbà tó wà láyé, àwa náà sì gbọ́dọ̀ pé lọ́lọ́run, kò péré ẹ̀ lọ́lọ́mọ Ọlọ́run fún wa ńgbà tó wà láyé, àwa náà sì gbọ́dọ̀ pé ní ọmọ Ọlọ́run. òjíṣẹ́ Ọlọ́run ọba ni, ẹrú sìn Ọlọ́run ọba sì ni, Ànábì Ọlọ́run ọba sì ni sallallahu alayhi wa sallam. ó sì jẹ́ ìgbẹ̀yìn gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba nínú àwọn Ànábì Ọlọ́run. ẹlẹ́kẹta ń bẹ, òun náà ni ká máa kírun. gbogbo ẹni tí ò bá ti ní àwọn ìròyìn tá à ń kà yìí lára, ẹni ẹ Islam ẹ ò tí ì pé o, a máa kírun. èyí tó wá tẹ̀lé òun ni sọ́ọ̀mù Ramadan, a máa gbààwẹ̀ Ramadan. lẹ́yìn yẹn a wá máa yọ zaka yẹn ni eléyìí tí a fẹ́ wá sọ̀rọ̀ lórí ẹ̀. èyí tó wá jẹ́ lẹ́kàárún bẹ́ẹ̀ òun ni hajjul bait, kíyàn lọ Mọ́kà láti lọ ṣe hajj fẹ́ni tó bá lágbára láti lè lọ. kọ́lọ́ má ṣe léwọ̀ tiwa náà, àwa náà ń jẹ̀rẹ̀, kọ́lọ́ ń jọ kó káwa mọ́ wọn tí yóò lọ láyé
ká tó jáde nínú ayé ọlọlá haúlá wàlá quwwata illa billah. Àwọn tó dẹ̀ ti lọ́nà Ọlọ́run má jẹ́ kí hajj wọn Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Naam, zakat, ìhun tá ń pè ní zakat ó ní àwọn àníwáhùn tó pọ̀, àwọn orígun tó pọ̀. A ní zakatul mal, zakat à ń fi owó tá fi ń yọ, ó wà nínú sharia Islam tó já sí pé ó máa ní nisab, ìhun tó máa ti pé, tówó yẹn máa ti pé lọ́wọ́ yẹn, tó máa ti tó lọ́wọ́ yẹn tí ọdún kan á ti gun orí ẹ̀ kíyàn tó yọ zakat. Either ìyẹn fẹ́ yọ pẹ̀lú òǹkà pẹ̀lú value gold ni, àbí ìyẹn fẹ́ yọ pẹ̀lú value silver. So zakatul mal nìyẹn. Nínú sharia Islam a tún ní zakatu bahimatul an'am, zakat a máa ń yọ lórí àwọn nǹkan ọ̀sìn tá à ń sìn, màálù, ràkúnmí, àwọn ẹran àgbò, àwọn ẹran ewúrẹ́, ògúnfe, àwọn adìyẹ, à ń yọ zakat lórí wọn o. A máa ń yọ zakat lórí àwọn yẹn náà. Lẹ́yìn wá gbà náà a tún yọ zakat lórí adhaba wal fidda, gold and silver tí yàn bá ní lọ́wọ́, wọ́ọ̀tì ẹ̀ tó bá ní, tó bá ti ní tó bá ní iye nisọ́ọ̀bù ẹ̀ tó bá ti wọ̀, iye gold tó wà lọ́wọ́ yẹn tó bá ti wọ̀, ìyẹn yọ zakat ńbẹ̀, ó dẹ̀ ní nisọ́ọ̀bù tí yàn máa yọ. Lẹ́yìn wá gbà náà a tún ní zakat tí a máa ń fi èrè oko yọ, èrè oko la máa fi ń yọ ìyún, zakat yẹn náà wà tá a máa ń yọ. Ṣé wá rí zakat tó wá tẹ̀lé ní zakatul fitr, eléyìí tá a fẹ́ wò gangan, òun ni zakat a máa ń fi oúnjẹ la fi ń yọ. Zakatul fitr, zakat à ń fi oúnjẹ tá a fi ń yọ. Zakatul fitr tá a wá ń sọ fún wa yìí kò sígbà tá a máa ń ṣe ju àsìkò Ramadan lọ. Inú mẹ́wàá gbẹ̀yìn, lára aṣẹ́ tá a fẹ́ ṣe ní mẹ́wàá gbẹ̀yìn lòun náà sì wà, ní zakatul fitr ló wà nínú Ramadan. Àwọn hikmatu mashru'iyya tí a fẹ́ rí níbi zakatul fitr, àwọn nǹkan tó jẹ́ nǹkan òfin ẹ̀sìn tá a fẹ́ rí bẹ́ẹ̀. Alákọ̀ọ́kọ́ ni wípé arifku bil fuqara, kí ó jẹ́ ìtutù ojú fáwọn aláìní, kí ó jẹ́ ìdùnnú àti ìfọ̀kànbalẹ̀ fáwọn tí wọn ò ní. Àwọn tí wọ́n sì fẹ́ ṣe léyìí làwọn tọ́lọ́run bá kẹ́, ṣe sì mọ̀ pé Ọlọ́run bá ó kẹ́ wa jura wa lọ. Tí yóò bá àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá wá ní ìka ò dọ́gba. Àwọn tí ka wọn gùn, wọn ò máa fún àwọn tí ka wọn kúrú. Mo lo Yorùbá ni o. Ìtumọ̀ ẹ̀ ni wípé àwọn tó kù díẹ̀ fún káàtó tí wọ́n bùkátà sí ká fún wọn, àwọn ẹni yóò máa ṣe wọn láǹfààní. Bó wá ti wá ń ṣàwọn yẹn láǹfààní, àwa tá à ń fún wọn náà yóò máa ṣàwa náà ní àǹfààní. Iṣẹ́ tá a fẹ́ kó ṣe nìyẹn. Ẹ wá já wo hadith Abdullah ibn Abbas radiyallahu anhuma. Ó ní farada Rasulullah sallallahu alaihi wasallam, Ànábì ṣe ní ọ̀ranyàn fún wa láti máa ṣe kí ni zakat al-fitr, láti máa yọ zaka oúnjẹ. Naam. Iṣẹ́ òní yóò máa ṣe, ó ní tuhuratan lis-sa'im. Àwọn tí yóò bá gbààwẹ̀ tó bá yọ zakatul fitr yóò máa tún wọn ṣe, yóò máa fọ̀ wọ́n mọ́. Minal lagwi war rafath, níbi àwọn kàátọ́ tí ẹnìkọ̀ọ̀kan wa tá a fẹnu kọ, gbogbo ohun tó fẹnu sọ tí ò yẹ kó fẹnu sọ, gbogbo ohun tó fetí gbọ́ tí ò yẹ kó fetí gbọ́, gbogbo ohun tó fọkàn rò tí ò yẹ kó fọkàn rò. So zakatul fitr yẹn iṣẹ́ tó ń fẹ́ ṣe nínú àwẹ̀ tí a gbà nìyẹn. Lẹ́yìn wá gbà náà wa tu'mata lil masakin, yóò tún máa jẹ́ jíjẹ mímu fún àwọn aláìní náà, yóò máa jẹ́ àǹfààní jíjẹ mímu fún àwọn aláìní. Ànábì sallallahu alaihi wasallam ó wá ní faman adaha qabla salah, ẹni tó bá wá yọ zakatul fitr, zakata ń fún oúnjẹ yọ, ó wá yọ kó tó di pé alọ́kí éèdì ọdún ìtúnu àwẹ̀. Ànábì sallallahu alaihi wasallam ó ní fahiya zakatu makbula, eléyìí ni zakati Ọlọ́run bá gbà ní bàdà lọ́wọ́ èèyàn tí ó sì ṣiṣẹ́ tá a fẹ́ kó ṣe lára ẹni tó ṣe àti lára ẹni tí wọ́n ṣe fún. Ànábì wá ní wa man adaha ba'da salah, ẹni tó bá já sí pé ńgbà tán lọ kírun ìrun ìtúnu àwẹ̀ tán dé láti yídì lòun ṣẹ̀ṣẹ̀ wá ló ń yan jákà. Ànábì ní fahiya sadaqatun, òun náà ò ṣàṣedànù, ṣùgbọ́n kì í ṣe jákà kọ́ ló yọ mọ́, sàárà lẹ́ni ẹ ṣe, mina sadaqat, nínú àwọn sàárà lẹ́ni ẹ ṣe, ibi tán máa gbé tiẹ̀ sí nìyẹn. Ọlọ́run má jẹ́ àṣedànù. Àsìkò tá à ń yọ zakatul fitr ìyẹn jákà, òun lélẹ́yìí tí àdìsí yẹn tó gbé fún wa yẹn. Ẹ wá jẹ́ ká wo ìdájọ́ tí ń bẹ fún jákà tá à ń yọ. Ohun tá à ń pè ní jákà ọ̀ranyàn ni ala kulli muslim, fún gbogbo mùsùlùmí tó bá ń gbàwẹ̀ pátápátá. Ṣé mọ̀ pé ẹlòmíín bẹ ń pè rẹ̀ mùsùlùmí ṣùgbọ́n kò ń gbà rẹ̀, kò kí ń gbàwẹ̀. Ẹni tí ò bá ti gbàwẹ̀ tí ò kírun, ṣe rí àwọn èèyàn míì wà tó yẹ pé mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n àárẹ̀ tàbí àìlera tàbí conditions kan ló mú wọn ti kó sínú àwọn condition tọ́lọ́run kọ tàbí tọ́lọ́run bá kà fún rẹ̀, àwọn ti kó sínú ìjẹun gbàwẹ̀ àwọn kọ́ o. Bẹ̀tẹ̀ àwọn tó já sí pé wọn ò wulẹ̀ ń gbàwẹ̀,
mùsùlùmí ni wọ́n kórìíra wọn kì í gbà nǹkan kò ṣe wọn kàn tẹ̀ kí ń gbà ni bẹ́ẹ̀ sì ni wọn kì í kírun irun wọn kọ́ là ń sọ o ṣùgbọ́n àwọn mùsùlùmí tó ń gbà àwẹ̀ ó jẹ́ ọ̀ranyàn fún wa láti yọ jákà pẹ̀lú ẹgbàá wa hadith ibn Umar radiyallahu anhuma kọ́l hadith yẹn tó sọ fún wa pé ànábì ṣe ní ọ̀ranyàn fún wa láti máa yan jákà sọ ànìmí tamur sọ nǹkan ṣẹ́rí tamuru oúnjẹ táwọn ń jẹ jù lọ́hùn yẹn tó gbajúmọ̀ lọ́dọ̀ tí wọ́n lọ́hùn yẹn àwòsọ ànìmí sha'ir alal abdi wal hur wàzákàrí wàlúùnsà wàsọ̀gí wàlkẹ̀bír minal muslimin a máa yọ sọ́hún kan lórí oúnjẹ bóyá bíi rice àbẹ́wà àbí gàrí àbí gbàdo àbí jéró ọkà bàbà sọ́hún kan la máa yọ kí ni sọ́hún kan yẹn múdù 4 ló wà nù sọ́hún kan àwa tá a bá ní sọ́hún tá a ní múdù a lè lo agolo milk 12 ìyẹn ó máa dúró gẹ́gẹ́ bí sọ́hún kan àwa tá a bá ra agolo mílìkì lò a lè lo agolo dìríkà a lo èyún 3 ìyẹn ó máa dúró gẹ́gẹ́ bí sọ́hún kan ǹjẹ́ a máa ń fọwọ́ bù a máa ń fọwọ́ yọ a kì í fọwọ́ bu jákà o nítorí wípé ìsìláàmù dé pẹ̀lú déédé ó dé pẹ̀lú adil ọwọ́ wa ó jura wọn lọ tèmi bá yọ pẹ̀lú ọwọ́ tèmi àwọn èèyàn míì ń bẹ tó yẹ pé ọwọ́ tèmi méjì yìí tèmi bá papọ̀ ọwọ́ tiwọn kan ṣo ni so táwọn bá wá pa ọwọ́ tiwọn papọ̀ méjèèjì yóò ṣe déédé ká pa ọwọ́ mi méjì pọ̀ àti gbogbo ẹsẹ̀ mi méjèèjì papọ̀ ni yóò jẹ́ tèmi bá wá yọ tèmi tí mo gbédé tẹ́ni yẹn náà yọ tiẹ̀ tó gbédé yóò jura wọn lọ a sì fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ nínú ṣẹ̀ríà Islam lọ́ fi gbé òdiwọ̀n tá a ṣe wá a kì í fọwọ́ yọ àwọn nǹkan tá a fi yọ lélẹ́yìí tí a ti ṣàlàyé fúnra wa yìí lẹ́yìn wá gbà náà ìjẹ́ àwọn wo la fẹ́ yọ fún àwọn wo la máa ń yọ lórí ẹ̀ àwọn wo la máa ń yọ jákà lórí wọn ẹni tó gbàwẹ̀ tó jọ ọkọ yóò yọ tiẹ̀ dèríkà 3 tó bá jẹ́ dèríkà la fẹ́ lò yóò yọ tó bá jẹ́ ago mílìkì yóò yọ agolo mílìkì 12 fún rẹ̀ yóò yọ tìyàwó ẹ̀ gbogbo àwọn tó wà lábẹ́ tó ń jẹ tí wọ́n mu lábẹ́ yóò yọ tiwọn náà ní agolo mílìkì 12 lẹ́nìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan tàbí dèríkà 3 ẹnìkọ̀ọ̀kan tàbí múdù 4 ẹnìkọ̀ọ̀kan tàbí sọ́hún kan ẹnìkọ̀ọ̀kan bá ṣe ṣe nìyẹn ìjẹ́ tó bá jẹ́ oyún inú ńkọ́ ṣáà lè yọ bẹ́ẹ̀ ni àríkan náà sọ̀hábà nàbì sallallahu alaihi wasallam tí ó yọ jákà fún oyún inú ìyàwó ẹ̀ náà kọ́lọ́njọ́ kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ Ọlọ́run nínú rìwáyà míì zakatul fitru ala sa'im ka sujudu sahwi fi sọ́lá ṣe rí jákà tá à ń sọ yìí kì í ṣeré o torí ọ̀ranyàn ni o ọ̀rọ̀ ẹ̀ wá dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sujudu sahwi tá a treat kọjá sujudu sahwi kọ̀bùlé àti bàdí fún ẹni tó bá dáràn lórí irun ìhun tí yàn fi ń ṣètanràn ọ̀ràn tí yàn dá lórí irun ní sùjúdù sáàwì kọ̀bùlé àti bàdí tí irun yẹn ó fi lálàáfíà bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ jákà náà ṣe rí zakatul fitru ṣe rí lára ẹni tó gbàwẹ̀ a máa ń yọ jákà láti lè fi tún gbogbo àwọn àṣìṣe tá a ṣe nínú àwẹ̀ tí ò yẹ ká ṣe a máa fi ń correct ẹ̀ ni ṣe àti ní pé kì í ṣe nǹkan tó yẹ ká gbélẹ̀ agbọ́lọ̀ ṣe ni ọlọ́run ọba àlékiọlá ó wá sọ fún wa nínú suratul A'la àyà 14 ọlọ́run sọ fún wa pé qad aflaha man tazakka àwọn tí wọ́n ti ṣe oríire àwọn wo ló ṣe oríire ńlá àwọn tí wọ́n bá yọ jákà àwọn tí wọ́n bá yan jákà wọ́n ti ṣe oríire ọlọ́run jọ̀ọ́ kó kà wá náà mọ́ àwọn olóríire àwọn olówó á ṣe lọ́ranyàn fún kí wọ́n yọ jákà nígbà tá a ti mọ àwọn tá a fẹ́ yọ jákà lórí wọn àwọn olówó á yẹ kó yọ jákà yẹn alákọ̀ọ́kọ́ ẹni tí ojú ọ̀ranyàn fún láti yọ jákà yóò jẹ́ mùsùlùmí kèfèrí ò kì í yọ jákà o gẹ́gẹ́ bí kèfèrí ò gbọ́dọ̀ bá wa kò gbọ́dọ̀ gbàwẹ̀ torí tí kèfèrí bá gbàwẹ̀ I'm sorry to say ẹni yẹn fi panu ni o torí àwọn gangan ti ṣíwájú tó yẹ kó wà lára ẹ̀ kó tó gba àwẹ̀ wàá kọ́kọ́ nígbàgbọ́ nínú Ọlọ́run ọba Allah wàá nígbàgbọ́ nínú ànábì Muhammad gbójíṣẹ́ Ọlọ́run ní ànábì Ọlọ́run wàá máa kírun lẹ́yìn náà wàá ṣẹ̀ wàá gbàwẹ̀ táwọn ìròyìn àkọ́kọ́ yẹn ò bá ti sí lára ẹni yẹn bẹ́ẹ̀ni yẹn bá ń gbàwẹ̀ òun fi panu ni o so ẹni tó máa yọ jákà òun ni ẹni tí ó bá jẹ́ mùsùlùmí yóò yọ jákà ẹni tí yóò tún yọ jákà òun lẹni tó já pé ó bá níkápá àti yọ ṣe máa pé nípìnlẹ̀ wọ́n ní pé gbogbo àwa mùsùlùmí tá à ń gbàwẹ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo wa náà la lágbára ẹlòmíì táwẹ̀ fi tán wọ́n ń bọ ni ṣé ẹni tí wọ́n ń bọ́nú àwẹ̀ tí ò lágbára ṣóun ni yóò tún máa lọ wá bí yóò ṣe yọ jákà pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ rárá o tí agbára ẹ̀ bá wà ẹni tó bá lágbára Ọlọ́run sì mọ̀ bó ní kálukú ṣe mọ́
ṣèbọ́ Ọlọ́run ló fún wa ó mọ bóun ṣe fún wa ó mọ bó ní kálukú ṣe mọ tó o bá ṣàbòsí o ṣàbòsí fẹ́mi ara ẹni. So àwọn tó bá níkápá láti yọ ni a fẹ́ kí wọ́n yọ oúnjẹ la fi ń yọ o àmọ́ mo sì ń bọ̀ lórí àwọn masail kan tí a ṣàlàyé fúnra wa níwọ̀nba kọ́lọ́n fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ Ọlọ́run. So ẹni tó bá níkápá àti yọ jákà òun ni yóò yọ jákà kọ́lọ́n kó gbà ní ìbádà fún ẹnì kọ̀ọ̀kan wa. Àwọn tá a wá ń yọ fún gẹ́gẹ́ bá yẹ sọ òun làwọn tó bá kù díẹ̀ fún káàtó láàrin wa. Bí jákà bá ti ń ṣiṣẹ́ pé ó fà wá mọ́ yóò máa jẹ oúnjẹ fún àwọn tí ó kù díẹ̀ fún kí kó tó Ọlọ́run kó má tó àṣírí ẹnì kọ̀ọ̀kan wa. Ṣé wá rí àwọn kankan wá ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ wípé ṣáà lè fowó yọ àbá lè fowó yọ. Ṣé rí a ní school of thought mẹ́rin tá ń tẹ̀lé ẹ má ti jẹ́ ń lọ sọ́dọ̀ wọn. Nígbà ayé ànábì sallallahu alaihi wasallam wọ́n ná owó nígbà yẹn náà wọ́n náwó nígbà ayé ànábì ṣùgbọ́n ànábì ò fowó yọrí. Àkọ́kọ́ nìyẹn. Àwọn khulafa'ur rashidun tí wọ́n rólé lẹ́yìn ànábì Abubakar, Umar, Uthman, Ali àwọn mẹ́rẹ̀ẹ̀rin nígbà táwọn náà ṣèjọba wọn ò fi owó yọ zakatul fitr wọ́n dẹ̀ náwó nígbà yẹn náà ṣùgbọ́n wọn ò fowó yọ nítorí pé zakata ń fowó yọ ọ̀tọ̀ zakata ń fi oúnjẹ fi ń yọ ọ̀tọ̀. Ṣé wá rí àwa ní àwọn school of thought tí a tún tẹ̀lé wọn Imam Malik, Imam Abu Hanifa, Hanbali àti Imam Shafi'i rahimahumullah. Àwọn mẹ́ta nù wọn Imam Malik, Imam Shafi'i àti Imam Hanbali àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn dúró lórí wípé a lè fowó yọ oúnjẹ náà la máa fi yọ. Lókùngbà tó já sí pé ńgbà ayé ànábì náà wọ́n náwó ńgbà yẹn náà wọ́n sì fowó yọ. Nígbà táwọn Abubakar, Umar, Uthman, Ali táwọn náà ṣèjọba wọ́n náwó ńgbà yẹn wọ́n fowó yọ. So àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà wá dúró lórí ihun tí ànábì ṣe àti ihun táwọn sàhábà ànábì ṣe. Ṣùgbọ́n Abu Hanifa rahimahullah àwọn nìkan ni tí wọ́n yàtọ̀ díẹ̀ níbẹ̀ àwọn wá sọ wípé a lè fowó yọ. Condition táwọn wá mú wá lórí ẹ̀ nítorí fatuwa yẹn kì í ṣe fatuwa kan tó jẹ́ general one lórí pé ká máa fi owó yọ. Èmi àti àwọn ọmọ ìyá wa kan sọ̀rọ̀ lórí ẹ̀ tọ́rọ̀ yẹn di nádùá tó di symposium táwọn èèyàn náà jàǹfààní ńbẹ̀. Àwọn tán ní a máa fowó yọ yìí wọ́n ní àwọn ọ̀rọ̀ kan tí wọ́n sọ tí ẹgbẹ́ tíyẹn náà bá gbọ́ yẹn á consider gbó yẹ ká fowó yọ lóòótọ́. For instance àwọn tí wọ́n wà láàyè tó já sí pé àárín àwọn èèyàn tí wọ́n wà classic area náà wà ẹni tó bá lọ gbóúnjẹ ẹni tó fẹ́ lọ gbóúnjẹ fún àfi tóun náà bá tún gbóúnjẹ fún ẹ kò sí ní tó fẹ́ fóúnjẹ ẹ ṣe tó bá dẹ̀ ló fẹ́ fún ọ lówó àfi táwọn náà bá tún fẹ́ fún ẹ lówó kò sí ní tó fẹ́ fowó ẹ ṣe. Ṣé rí àwọn tó bá ti wà nírú area yẹn bóyá àwọn tó wà labroad àbáwọn tó wà nírú situation yẹn wọ́n lè ní àwọn èèyàn tí wọ́n fi owó ṣọwọ́ sí tí wọ́n á sọ fún pé ẹ bá wa calculate iye àwọn èèyàn báyìí jáka wa èlò ló jẹ́ àyè báyìí ló jẹ́ o wọ́n á send owó sí wọn wọ́n á bá wọn rà wọ́n á bá wọn ṣe níbi tí wọ́n ti bùkátà sóúnjẹ àwọn yẹn lè fowó yọ. Ṣùgbọ́n wọ́n tún já sí wípé olówó olóúnjẹ oúnjẹ lọ́lọ́run fẹ́ oúnjẹ lànàbì Muhammad fẹ́ sallallahu alaihi wasallam ká fi yọ. Àwọn aráwọ̀ èèyàn tó wá sọ pé àwọn èèyàn náà mọ ohun táwọn fẹ́ tá a bá fún wọn lówó wọn mọ ohun táwọn fowó yẹn rà tá a bá ní gbóúnjẹ la gbé fún wọn ṣe rí tá a bá gbóúnjẹ yẹn fún wọn ìpìlẹ̀ gangan nìyẹn a gbọ́dọ̀ fi ìròrí tiwa fi pa súnà nábì rẹ̀ bẹ́ẹ̀ ni a dẹ̀ lè gbóúnjẹ fún wọn kán yí dànù a gbọ́dọ̀ fi ìròrí tiwa fi pa súnà nábì bí ìgbà tá a fẹ́ mọ̀ọ́mọ̀ pa súnà ìpìlẹ̀ Islam gangan ní kẹjẹ ṣe wá rí tó bá jẹ́ sí pé àwọn tá a bá fẹ́ gbé jákà fún yẹn a mọ̀ pé wọ́n bùkátà so kò sábúrú ní ká fowó sí a lè fowó sí fún wọn ṣùgbọ́n ohun tó jẹ́ ìpìlẹ̀ súnà tọlọ́hun súnà tànábì àti tàwọn sọ̀hábà nábì táwọn àìmọ̀ náà dẹ̀ fẹnu kò síbẹ̀ a gbọ́dọ̀ jẹ́ ó parẹ́ nítorí làákàyè tiwa tá a fẹ́ gbélẹ̀ tá a bá wá fún oúnjẹ yọ a lè fowó sí ìtumọ̀ ẹ̀ ni wípé a ti ṣe súnà nábì àwa náà tún wá gbé kí ni àtúnṣe ọmọlúàbí a wà fowó sí fún wọn ṣùgbọ́n a fún oúnjẹ yọ rárá owó nìkan la wá fi ṣé iye tán ń ta oúnjẹ ń bí lógùn state ni wọ́n ń ta oúnjẹ lẹ́kọ̀ọ́ ṣé iye tán ń ta oúnjẹ lẹ́kọ̀ọ́ ni wọ́n ń ta níbàdàn ṣé iye tán ń ta níbàdàn náà ń ta ní àwọn ìlú àbí náà ń ta lábújá láíláí kò lè dọ́gba tẹ́ bá wá ní a fẹ́ monetize zakatul fitr kò lè dọ́gba oúnjẹ yẹn náà la máa rà ṣùgbọ́n àwọn condition wípé àyè táwa wà o a lè ríyàn tá a gbóúnjẹ fún bí o a lè ríyàn tá a gbé jákà fún o ẹ wá wé èèyàn tí wọ́n mọ monetize ẹ̀ fún yín wọ́n bá yín calculate ẹ̀ ẹni ẹlẹ́mà send owó sí tí ó bá yín yanjú ẹ̀ ìyẹn làwọn àfáà gbà wọlé ẹni tá a bá wá gbé jákà fún tí ò bá lówó lọ́wọ́ ẹja fowó sí fún tí ó fi jẹun àwa gbé ráìsì fún yẹn ni pé
ẹ gbé ráìsì fún yàn níjọ́ ọdún kí ló ẹ fi jẹ kí ló ẹ fi ṣe ẹ fowó sí fún torí Islam ẹ̀sìn tó dáa ni kì í ṣe ẹ̀sìn ọ̀dájú lẹ̀sìn Islam wallahi ẹ̀sìn àánú lẹ̀sìn Islam kò dẹ̀ sí nǹkan kan tó le kò sí nǹkan kan tó nira nínú Islam àfi tó bá yín pà wá fúnra wa a fẹ́ mú nǹkan tí yóò kó nira bá wa wá fún wa náà nìkan ló kù kò sí nira nínú Islam ẹni tá a fẹ́ fún jákà tí ò bá lówó lọ́wọ́ ẹja fowó sórí jákà ẹ̀ ìpìlẹ̀ gangan a gbọ́dọ̀ parẹ́ nítorí tá a fẹ́ fi làákà ìwà ṣe gbogbo àná la mọ̀ pé a nídìí owó àwọn èèyàn nídìí owó tá a bá fúnyàn lówó òun ló mọ ohun tó sùtẹ̀ láti fowó yẹn ṣe láti fi jẹun níjọ́ ọdún òótọ́ ni wàláhì òótọ́ ni sarahatan wàláhì òótọ́ ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí tí wọ́n bá jẹ́ ní ire lóòótọ́ tó sì mọ̀ pé ìbáàdà ń wù ẹ́ ṣe gan lóòótọ́ wàá kọ́kọ́ ṣe súnà tànábì tó bá ti wá ṣe súnà ànábì torí ò ní fẹ́ kí súnà ànábì parun lọ́wọ́ tiẹ̀ tó bá ti wá ṣe súnà ànábì wá fi owó wá ṣe sọ́dákọ̀ ó ti kọ́kọ́ ṣe zakatul fitr wá ṣe sọ́dákọ̀ ṣebí wọ́n ló ní ládá ṣebí wọ́n ló lẹ́sán on a neutral ground tí ò tẹ̀ sí àwẹ̀ gangan ọ̀ràn yẹn ni fún wa láti máa ṣàánú ara wa ẹni tí ò ní tẹ́lẹ̀ náà tó bùkátà sí agbọ́lọ̀ fún iṣẹ́ tá a fẹ́ ká ṣe láàrin ara wa nìyẹn gẹ́gẹ́ bí àlèhùnmá nàbì sallallahu alayhi wa sallam ẹni tí ò ní agbóúnjẹ fún á tún fowó sí fún gbà oúnjẹ rèé o owó rèé o ó dá owó rèé o oúnjẹ rèé o ṣùgbọ́n zakatul fitr kì í ṣe nǹkan tá à ń fi làákà ìṣe torí ohun tó nípìlẹ̀ tó sì ní ẹ̀rí látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam kò sábúrú nu pé ká gbé jákà fún yàn ká tún fowó sí ìyẹn dáa gan púpọ̀ ṣùgbọ́n ká wá gbọ́n ká gbé oúnjẹ kó ká yọ jákà kó jẹ́ owó láwà fún yàn ìyẹn ò bá súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nítorí wípé nígbà ayé ànábì wọ́n náwó nígbà ayé àwọn khalifa wọ́n náwó nígbà ayé àwọn imam ayyimatul arba wọ́n náwó àmọ́ condition àwọn òdẹ fowó yọ ńgbà yẹn àmọ́ condition tá a lè gbà fi fowó yọ náà nílé tí a ti ṣàlàyé fúnra wa yẹn abẹ́lọ́n kọ́lọ́njọ́ kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà má jẹ́ kí súnà ànábì parẹ́ látọ̀dọ̀ tiẹ̀ gẹ́gẹ́ bí mi náà ṣe ń protect kí súnà ànábì Muhammad sallallahu alayhi wa sallam kó má parẹ́ látọ̀dọ̀ tèmi náà torí kò sí nǹkan tí ìgbà tó lè gbé wá bá wa tí ó wàá gba súnà ànábì lọ́wọ́ wa àwa bẹ́lọ́n kọ́lọ́njọ́ kó ṣàmójúkò láì fi wa kọ́lọ́n ṣàlékún dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa ẹni tó ti ń dáa fún wa ọlọ́mọdé wálẹ̀ ẹni tó ń bẹ lọ́hùn ọlọ́mọ àṣàlékún dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa bila hawla wala quwwata illa billah ní ìparí yanyan ẹ má jẹ́ kó já sí pé dáadáa tá à ń ṣe inú Ramadan ẹ má jẹ́ ó parí inú Ramadan ẹ má jẹ́ kí dáadáa àtàánú tá à ń ṣe fúnra wa nínú Ramadan ẹ má jẹ́ ó mọ nínú Ramadan ẹ jẹ́ á extend ẹ̀dẹ̀yìn Ramadan náà ẹni tó bá kù díẹ̀ fún káàtó nu wa ẹ má máa jẹ́ á dúró ìdúró kó béèrè ká tó fún tá a bá ti kíyèsí gba ilé ìyá kù díẹ̀ fún káàtó ẹ já ṣe ẹ já bò láṣìírí torí gbogbo ohun tó ní kálukú bá ṣe gbogbo ẹ̀ lọ́lọ́run bá ń rí bákan náà ètò tá à ń ṣe yìí náà ara wọn kan tí wọ́n gbìyànjú tí wọ́n ń finance ẹ̀ lẹ́yìn Ramadan àwa náà táwa náà bá rí wípé à ń kẹ́kọ̀ọ́ kan àbí kejì mẹ́ táwa náà lè máa finance ẹ̀ fàbí ìwà ní ìmọ̀ àwa la ní ẹ̀san ẹ̀ torí ó wu àwa náà torí àti ráwọn èèyàn tó pè wá pé ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí ètò yìí jẹ́ inú Ramadan nìkan pé ká tún máa ṣe nígbà tí ò bá sí Ramadan ó wà wá náà bẹ́ẹ̀ torí wọn bá ń tà kún gbé síta yìí náà bá a ṣe ń sọ ó tún jálẹ̀kún fáwa náà bẹ́ẹ̀ ó tún jẹ́ ládàá fún wa kò wá wá náà káwa náà gbé pamọ́ àmọ́ ó ní í ṣe pẹ̀lú pé àwọn tí yóò sọ wípé ó yá ẹ máa lọ ṣe owó rèé so àwa bẹ lọ́run fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run má jẹ́ awówó tì ọlọ́run má fowó kẹ́yìn lọ́rọ̀ ẹni kọ̀ọ̀kan wa ó fara ní wa o ọlọ́run má túnà ṣeré wa o bila hawla wala quwwata illa billah ọmọ ìyá mi Adéyínká Àyìndé ọlọ́run má jẹ́ àwara wa ti báyìí má jẹ́ akú fọ́tayọ̀ ọba tí ń bọ́ àṣírí ẹ̀dá má túnà ṣeré yín o bí mo ṣe wá ṣe ládùúrà fún yín ọlọ́run jó rí bẹ́ẹ̀ fèmí náà tó bá fẹ́ fi dẹ̀mí Adéyínká kémi àti ìjọ wà ní umura ní mẹ́wàá gbẹ̀yìn kájọ lọ ṣe umura ọlọ́run ò lè ṣe innahu qadirun ala dhalik ọlọ́run bá lè ṣe ọlọ́run ṣáà ìfagbára ẹ̀ ṣe bẹ́ẹ̀ fún wa ká wá ṣe umura tán ká tó wá mọ̀ palẹ̀ mọ́ hajj ṣé ọlọ́run bá ò lè ṣe ni wallahi ọlọ́run bá lè ṣe so ọlọ́run jọ abẹ àárọ̀ kan bẹ́ẹ̀ ni ọlọ́run ṣáà ṣe fún wa bila hawla wala quwwata illa billah subhanaka allahumma bihamdik nashhadu an la ilaha illa ant wa nastaghfiruka wa natubu ilayk gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o inú wa dùn púpọ̀ ẹ kú faradà ẹ kú ìfẹ́ ẹ kú àníyàn rere tẹ́ fi bá wa lò láti ìgbà tí Ramadan ti bẹ̀rẹ̀ tẹ́ fi ń bá wa ṣe tẹ́ fi ń bá wa bọ̀ ẹ sì pẹ̀lú bó ṣe já sí bí nǹkan ṣe rí ẹ tún manage láti ra data láti mọ bá wa wo gbogbo ohun tá à ń gbé sórí afẹ́fẹ́ ọlọ́run ní tó àṣírí ẹnì kọ̀ọ̀kan ti yín náà ojú tẹ́ wá fi ń wò wá ọlọ́run ní gbà lọ́wọ́ yín ọlọ́run ní sọ ẹnì kọ̀ọ̀kan yín dá láàbò ara gbogbo ohun tẹ́nì kọ̀ọ̀kan yín náà wá ń sunkún ẹ̀ síwájú ọlọ́run ọlọ́run jọ bá wa ṣe fẹ́nì kọ̀ọ̀kan o torí àìmọye nǹkan tí yẹn lè bá ọlọ́run bá sọ tí yẹn lè béèyàn sọ ọlọ́run mọ́ṣáì bá yín bí àbùkátà yẹn ọ̀làlà ilaha illallah ẹ ṣé púpọ̀
adúpẹ́ gbọ́n lọ́wọ́ yín o, ẹ̀yin tẹ́ ń pè wá, ẹ̀yin tẹ́ ń text wa, ẹ̀yin tẹ́ ń ṣàdúrà fún wa, ẹ̀yin tẹ́ ń béèrè gbogbo ẹnìkọ̀ọ̀kan yín àtẹ̀yin tẹ́ wà lé gan tẹ́ ẹ̀ pè wá ṣùgbọ́n ẹ̀yin ṣàdúrà fún wa nínú ilé. Ọlọ́run mọ́ṣá ìbá bí àbùkátà ẹnìkọ̀ọ̀kan tí náà, Ọlọ́run wá jọ àwọn ọmọ yín, kọ́lọ́run jẹun sóríire. Àmín. Orúkọ mi ò yí padà o, Fatih Àyìndé Adésínà. Èmi lọ́mọ onímọ̀rọ̀, mo rọ̀ lẹ́yìn mama jẹ́ ń jábọ́, Ọlọ́run má jẹ́ ń jábọ́ láéláé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.